ètò ààbò tó péye fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn agbègbè kọ̀ọ̀kan lágbàáyé jẹ́ ohun tí àwọn alákòóso ìjọba agbègbè kọ̀ọ̀kan gbọ́dọ̀ mú lókùnkúndùn. Ìpèsè ètò ààbò yìí ṣe pàtàkì láti rí wípé àlàáfíà di ohun tó jọba láàrin àwùjọ fún ìdàgbàsókè ìlú. Látàrí ìṣòro ńlá tó ń dojúkọ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwọn alákòóso ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ń gbé ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan láti túbọ̀ mú ètò ààbò di ohun tó nípọn sí i pẹ̀lú ríra àwọn ohun èlò ìgbàlódé tó ṣe kókó fún àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà lábẹ́ ìṣàkóso ìpínlẹ̀ kó àwọn kí iṣẹ́ wọn lè bá máa lọ bó ti tó àti bó ti yẹ. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn náà kò fọwọ́ yẹpẹrẹ mú ìpèsè ètò ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ yìí. Àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ni ìjọba yìí ti gbé láti fi dẹ́kun ìṣòro tó ń dojúkọ ètò ààbò nípínlẹ̀ Ògùn, eléyìí tí ìjọba rẹ̀ bá nílẹ̀ lásìkò tó gorí àléfà. Nígbà kan rí, oríṣiríṣi ìṣòro ló ń kojú àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn nípa ètò ààbò, bí ìṣòro à ń digunjalè àti ẹgbẹ́ òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìfowópamọ́sí àti àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ni àwọn ìwà yìí ṣàkóbá fún gan-an ni tó sì dá ìbẹ̀rù bojo sílẹ̀ láàrin ìlú. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìṣòro ńlá tó kọ́kọ́ kojú ìjọba yìí ní kété tó gorí àléfà. Lásìkò yìí gómìnà fúnra rẹ̀ ṣàbẹ̀wò káàkiri sí gbogbo ilé ìfowópamọ́ tí àwọn oníṣẹ́ láabi náà ti ṣe iṣẹ́ ibi wọn. Bákan náà ló tún ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ ibi wọ̀nyí lọ láti bá wọn kẹ́dùn. Gómìnà wá ṣe ládéhùn wípé ìjọba òun yóò gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ láti rí wípé àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ padà jọba láàrin ìlú nípa rírí dájú wípé ètò ààbò tó nípọn wà fún ẹ̀mí àti dúkìá tó lórí tẹlẹ́mù. Láti wá mú àfojúsùn rẹ̀ yìí dòun, oríṣiríṣi ìgbésẹ̀ ni ìjọba yìí ti gbé. Ohun ìdùnnú ńlá ló jẹ́ láti rí wípé àwọn ìgbésẹ̀ ìjọba wọ̀nyí lẹ́ka ètò ààbò ti bẹ̀rẹ̀ sí ní so èso rere. Ogunlọ́gọ̀ àwọn ilé-iṣẹ́ ńláńlá tó ń wá láti wá dá ilé-iṣẹ́ wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn náà tó ń ṣàfihàn wípé lóòótọ́ àti lódodo ìjọba yìí kò káàárẹ̀ láti mú ètò ààbò tó péye dé àrọ́wọ́tó gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Amòfin Táíwò Adéolúwa, ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn, sọ̀rọ̀ síwájú sí i lórí àwọn àṣeyọrí tó ti ń wáyé lábẹ́ ìjọba tó lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn, pàápàá jùlọ lẹ́ka ètò ààbò tó péye nípínlẹ̀ yìí fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn rẹ̀. Nígbà tá a dé ní ó fẹ́ tó ọdún mẹ́ta sẹ́yìn, bóyá ká rán wa létí pé Ògùn State kan náà yìí ó ní gbogbo àwọn banks àti àwọn ilé ìfowópamọ́sí ni wọ́n tilẹ̀kùn, ni wọ́n lè ṣílẹ̀kùn rárá ní gbogbo àwọn Ògùn East, Ìjẹ̀bú Òde council bíi mẹ́sàn-án tó wà ń bẹ̀, torí pé wàhálà àwọn adigunjalè ti pọ̀ jù. Ní gbogbo Ògùn West kódà ìyẹn fẹ́ burú jáì because àwọn tó ń jà láti ìlú Kòtónú ṣe wọ́n ń da èèyàn láàmú. Àwọn tó ń pè ní cultist, gbogbo ń ta ń bá lẹ̀ ò dára àtọ̀. Even ní Abẹ́òkúta ń bí pàpà ńkọ́ àwọn èèyàn ò lè sùn dáadáa. Ìgbà tá a dé, even àwọn jàǹdùkú olóṣèlú náà tó ń para wọn lójoojúmọ́, ojoojúmọ́ là ń gbọ́ ńgbà yẹn. Nígbà tá a dé, ọ̀gá wa Sẹ́ńtọ̀ Amósùn, inú ẹ̀ bàjẹ́ pé kí ni ká ti gbọ́. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba àpapọ̀ rí wípé ìjọba tó kó àwọn oníṣẹ́ elétò ààbò wá sípínlẹ̀ Ògùn sí láti tó kó àwọn tó ti wà nílẹ̀ lọ́wọ́ fún ìpèsè ètò ààbò tó péye ní ìpínlẹ̀ yìí. Ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2011 ni àwọn elétò ààbò náà bẹ̀rẹ̀ sí ní kalẹ̀ sílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ yìí. Lára àwọn tọ́rọ̀ kàn mìíràn káàkiri àwọn agbègbè ìpínlẹ̀ Ògùn náà tún ṣe ìkúnlọ́wọ́ tó yẹ fún ìjọba ìpínlẹ̀ yìí pẹ̀lú ríra àwọn ọkọ̀ ìmúṣagbára fún àwọn oníṣẹ́ elétò ààbò àti fífún ìjọba ní ìwé sọ̀wédowó láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìjọba kí àfojúsùn pàtàkì rẹ̀ lẹ́ka ètò ààbò lè dùn ní ìpínlẹ̀ Ògùn.
Thank you very much. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ló ti wáyé síwájú àsìkò yìí pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn wọ̀nyí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí láti jìjọ dámọ̀ràn lórí ọ̀nà tí ìṣòro àńdúkokò mọ́ni yóò fi di ohun ìgbàgbé. Àbájáde àwọn ìpàdé ọ̀hún ló ṣokùnfà ọ̀kan lára àwọn ìgbésẹ̀ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti ṣàgbékalẹ̀ ètò akoto owó fún ètò ààbò èyí tí wọ́n ń pè ní Security Trust Fund. Èròǹgbà ìjọba pẹ̀lú irúfẹ́ àgbékalẹ̀ yìí ni láti béèrè fún ìrànlọ́wọ́ àwọn èèyàn àti àwọn ilé-iṣẹ́ aládàáni kí àwọn náà lè bá kópa tó yẹ lórí ìgbésẹ̀ àti mú ìwà ọ̀daràn kúrò ní gbogbo agbègbè ìpínlẹ̀ yìí lápapọ̀. From FCMB you can expect 100 billion naira, and from State Bank you can expect 25 million naira, so 125 combined. Thank you. So to this extent, I start by raising the sum of 100 million naira. Being rude will also commit 100 million. Àfojúsùn àgbékalẹ̀ Security Trust Fund yìí ni láti wà nílẹ̀ gẹ́gẹ́ bí akoto owó èyí tí ìjọba yóò máa lò fún ètò ààbò láti fi kojú ìwà ọ̀daràn nípínlẹ̀ Ògùn. Eléyìí túbọ̀ tọ́ka sí àkọlé kan ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn láti rí wípé gbogbo àwọn tọ́rọ̀ kàn ló ń kópa kan tàbí òmíràn nínú àṣeyọrí ẹ̀ka ètò ààbò nípínlẹ̀ yìí. Lára àwọn tọ́rọ̀ kàn náà ni àwọn ilé ìfowópamọ́ àti àwọn ilé iṣẹ́ aládàáni lóríṣiríṣi. Láti wá rí dájú wípé wọ́n ná owó náà bó ti tó àti bó ti yẹ, gómìnà Amósùn ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu ṣékélé kan ní ọjọ́ yìí kan náà èyí tí yóò máa mójútó bí wọ́n ṣe ná owó ètò ààbò yìí. Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ kan tó jẹ́ wípé ó pààlà pẹ̀lú àwọn orílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà bíi 6 àti àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè yìí, mímú ètò ààbò ìpínlẹ̀ Ògùn lókùnkúndùn jẹ́ ohun tó ṣe pàtàkì kí àlàáfíà lè bá jọba nípínlẹ̀ yìí. Èyí ló fà tó fi jẹ́ wípé nínú ọdún 2012 ìjọba ìpínlẹ̀ Ògùn tó ra àwọn ọkọ̀ ńlá ìgbàlódé aróbọn fún àwọn elétò ààbò èyí tí wọ́n ń pè ní Armored Personnel Carriers APC. Bákan náà tún ni ìjọba yìí tún ra àwọn ọkọ̀ elétò ààbò Hilux àti àwọn èròjà ètò ààbò ìgbàlódé mìíràn tó ṣe kókó fún lílò àwọn òṣìṣẹ́ elétò ààbò lẹ́nu iṣẹ́ wọn. Security of the people of Ogun State. Ńṣe ni ìjọba ìpínlẹ̀ yìí pín àwọn ohun èlò wọ̀nyí fún àwọn elétò ààbò káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ yìí láti túbọ̀ lè tó fi máa ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ. My pleasure and privilege to hand over the keys of these vehicles, of these equipments to you. The keys to these vehicles. Happy driving. Thank you. Àwa jókòó a rí pé àwọn ọlọ́pàá ṣe ní ọkàn wọn sínú iṣẹ́ yẹn, inú wọn ò dùn, wọn ò ní irinṣẹ́. So àwa wò kí la lè ṣe. Àwa ara irinṣẹ́ fọlọ́pàá, ara mọ́tò, àwọn mọ́tò ń gbé káàkiri yẹn, ara igba 200 náà àjọ kan ṣo la pín fún gbogbo wọn, a pín fún ọlọ́pàá, a pín fún army, a pín fún civil defence, a pín fún immigration. Ara mọ́tò ń pè ní APC ní ọkọ̀ ṣo ara 13. Bákan náà lára ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn tún ń gbé láti rí wípé ètò ààbò tó gbópọn wà ní gbogbo agbègbè ìpínlẹ̀ yìí ni ìdásílẹ̀ àjọ tí wọ́n ń pè ní Quick Response Squad láti máa ṣe ìkúnlọ́wọ́ fún àjọ àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá èyí tí wọ́n ń pè ní Joint Military Police Task Force láti lè bá mú ìwà ọ̀daràn àti ìwà jàǹdùkú di ohun ìgbàgbé nípínlẹ̀ Ògùn.
àfojúsùn ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti rí wípé ètò ààbò wà lárọ̀ọ́wọ́tó tolórí tẹlẹ́mù nípínlẹ̀ yìí kò dúró sínú àwọn ìlú ńláńlá tó wà nípínlẹ̀ Ògùn nìkan. Nínú ọdún 2011 lẹ́yìn tíjọba tó ń lọ lọ́wọ́ ìgorí àléfà ni wọ́n pín aṣọ iṣẹ́, ọkọ̀ àti àwọn irinṣẹ́ ààbò mìíràn fún àwọn ikọ̀ ààbò ojúlalákànfin ṣọ́rí ní ìpínlẹ̀ Ògùn káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ yìí. Àfojúsùn ìkúnlápá àwọn ikọ̀ aláàbò yìí ni láti kún àwọn òṣìṣẹ́ elétò ààbò yòókù lọ́wọ́ láti mú ìwà ọ̀daràn dópin láwùjọ kí akitiyan ìjọba lórí ètò ààbò fi lè di ohun tó fojú hàn nílé lóko. God bless all of us. Amen. Látàrí gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan, àlàáfíà ti wá jọba báyìí tí ètò ààbò sì ti di ohun tó wà lárọ̀ọ́wọ́tó tónílé tàlejò nípínlẹ̀ Ògùn. Èyí ló fà á tó fi jẹ́ wípé ìpínlẹ̀ Ògùn ni wọ́n fún ní ẹ̀bùn ìpínlẹ̀ tí àlàáfíà jọba nínú rẹ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti agbègbè Áfíríkà lápapọ̀ nínú ọdún tó kọjá, tí gómìnà Ìbíkúnlé Amósùn náà sì tún gba àmì ẹ̀yẹ lórí akitiyan ìjọba rẹ̀ lórí ètò ààbò. kódà Ogun State nìkan ní ọdún tó kọjá ló gba award pé ní gbogbo 2013 nǹkan kò sí báńkì ọ̀kan ó lè jà wọn l'Ogun State. Ní ọdún tó kọjá náà gómìnà wa àtijọba ìpínlẹ̀ Ògùn awọ́ọ̀dù 2 la gbà látòkè òkun, ìkan ní Ghana, ìkan ní South Africa, pé gómìnà wa ń kọ́ àwọn ni wọ́n gbìyànjú jù lórí security ní West Africa. So gbogbo Ọlọ́run fi bùkún sí àríṣẹ́ tá a ṣe, àwọn èèyàn wa lọ́jọ́ ìní wọ́n sùn dáadáa ní wọ́n lù. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn ṣàlàyé wípé ní gbogbo ìgbà ni ìjọba rí dájú wípé epo bẹntiróòlù ń wà nínú àwọn ọkọ̀ elétò ààbò Hilux àti àwọn ọkọ̀ APC tí àwọn elétò ààbò fi ń ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ nípínlẹ̀ yìí. Ara oríṣiríṣi fún wọn àti wọ́n ràn wọ́n lọ pẹ̀lú owó, ràn wọ́n lọ pẹ̀lú epo. Tí mo ní sọ̀rọ̀ yìí, àwọn là ń fún wọn lépo. Gbogbo àwọn mọ́tò tẹ̀rín títì tó ń lọ farafara yẹn, àwọn là ń fún lépo lọ́sẹ̀ẹ̀sẹ̀. Àwọn là ń fún wọn ní owó ẹgbàá má bínú sáà mo dání tó máa fi lè tọkàn máa fi wà lẹ́nu iṣẹ́ yẹn. Táwọn náà fi pé iṣẹ́ táwọn ṣe ń kọ́ àwọn lè jẹun nídìí. So gbogbo ohun tá a ṣe nìyẹn. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi bùkún sí gbogbo wàhálà tá a ṣe. Báyẹn sọ̀rọ̀ yìí ogun pé wọ́n lè ṣí báǹkì ó ìyẹn ti kọ̀yẹ́ tó l'Ogun State. Ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn láti pín àwọn oníṣẹ́ elétò ààbò yìí káàkiri gbogbo àwọn ẹnu ibodè àti àwọn ààyè mìíràn tó ṣe kókó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí ló ti fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ wípé ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ògùn kò fi ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn rẹ̀ ṣeré rárá. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé àwọn ìgbésẹ̀ oríṣiríṣi láti túbọ̀ mú ìgbé ayé dẹrùn sí fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn látinú ọdún 2011 tí ìjọba yìí ti gorí àléfà. Ìpínlẹ̀ Ògùn ti gòkè àgbà sí nípa owó tíjọba ń pa wọlé lábẹ́lé láàrin oṣù gẹ́gẹ́ bí ìpínlẹ̀ yìí ṣe ń gbàlejò àwọn olùdáṣẹ́sílẹ̀ àti àwọn ilé-iṣẹ́ ńláńlá lójoojúmọ́. Èyí rí bẹ́ẹ̀ látàrí wípé ètò ààbò ti wá di ohun tó gbópọn sí báyìí nípínlẹ̀ yìí. Bákan náà ni àwọn ará ìlú sì ní ìfọ̀kànbalẹ̀ nítorí wípé wọ́n lè sùn, wọ́n lè hanrun báyìí láìsí ìfòyà kankan. Gbogbo security ṣe rí tẹ́lẹ̀ náà, security ò wá òkè tẹ́lẹ̀. Bọ̀tí sì mo gbá láti mọ̀ ń sìn pé kò sí pé ọmọ burúkú lọ́tún ń jà ń bí lọ́tún ń jà ń bí lọ́sì kò sí gbogbo yẹn mọ́ ń sìn. Everywhere ti wá òkè. Àbúrò pólò ń jàǹbá wọn rọ́ọ̀bù bí kan kò sí anything bí kan. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà àwọn try lọ́wọ́lọ́wọ́ tó ń bá wa ṣe bíi ọ̀rọ̀ security wọ̀ òkè àgbọ̀ ìbọn àgbọ̀ pàpà àgbọ̀ everything ó wọ̀ òkè our peaceful. Ó mú iṣẹ́ wọn káàkiri ìgbèríko even gan tá a bá wo dó èmi gangan bẹ́ẹ̀ sí mo ṣe wà yìí
oko kí n lè sọ pé abúlé oko mò ń gbé once tó jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn ti ń lo mọ́tò yẹn dé abúlé oko ibi tó kì í dé tẹ́lẹ̀ wọ́n ti ń rìn káàkiri mójútó everything kò dúró lórí ìgboro nìkan ṣó kò dúró láàrin ìgboro nìkan ṣó gbogbo ọ̀nà àna abúlé oko gbogbo Ọ̀dẹ́dá local government yẹn làwọn ọlọ́pàá yẹn ń dé dáadáa èrò tí secure sometime tí ìgboro ò bá gba àwọn nǹkan àwọn ọ̀bàyéjẹ́ kí n pè wọ́n ní ọ̀bàyéjẹ́ ńgbà míì oko nǹkan kan náà máa ń lọ àwọn abúlé nǹkan kan tó ń pa àwọn ará abúlé gan lẹ́kún àwọn ará abúlé mi gan wá sùn tó jẹ́ pé pákí ẹlòmíì nǹkan kan ṣùgbọ́n gbogbo ẹ̀ àwọn ọlọ́pàá yẹn ti ń dé lọ́tún lọ́sìn ó dájú pé wọ́n ń lò dáadáa. In fact changes wà gan yàtọ̀ sí bí ọdún mi mélòó sẹ́yìn because nísìnyí a rí i pé àwọn ọlọ́pàá wa nílùú Ògùn state yìí wọ́n ń ṣiṣẹ́ wọn takuntakun gómìnà dẹ̀ tuntun fún wọn ní mọ́tò KRS tí ó jẹ́ security motors tó ń gbé káàkiri so ìyàtọ̀ wà gidi gan yàtọ̀ sí ti tẹ́lẹ̀ a máa gbọ́ pé amúrọ̀bà ń rọ̀bù níwájú ń rọ̀bù lẹ́yìn ń rọ̀bù lọ́tún ń rọ̀bù lọ́sìn but ní sí everything ti tie down kò sí gbogbo for example Ìṣàpọ̀n yìí tàwa yìí tẹ́lẹ̀ a máa ráwọn area boys kankan bẹ́ẹ̀ but now sí ọlọ́pàá wà everywhere wà everything wà tight kò sí wàhálà kò sí problem àwọn ọlọ́jà ń tajà wọn kò sí problem. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn tún ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìjọba òun kò ní káàárẹ̀ lórí akitiyan rẹ̀ láti tẹ̀síwájú nínú iṣẹ́ takuntakun rẹ̀ fún ìlọsíwájú àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ kí ó lè jẹ́ àpèjúwe rere láwùjọ. Gómìnà sọ eléyìí di mímọ̀ nígbà tó ń gbàlejò ikọ̀ kan láti iléeṣẹ́ àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn mìíràn èyí ń ní Independent Corrupt Practices and Other Related Crimes Commission ICPC lọ́fíìsì rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2014. Gómìnà Amósùn tún wá fi dá ikọ̀ náà lójú wípé gbogbo ohun tí wọ́n ń béèrè fún ni òun yóò ṣàgbéyẹ̀wò wọn tí ó sì tún ké sí àwọn olóṣèlú láti dẹ́kun ìwà à ń lo àjọ ICPC yìí gẹ́gẹ́ bí ohun ìjà pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbo òṣèlú ní pàápàá jùlọ pẹ̀lú bí ètò ìdìbò mìíràn ṣe tún súnmọ́lé báyìí. Bákan náà ni gómìnà tún wá rọ àjọ náà láti lo ọ́fíìsì wọn bó ti tọ́ àti bó ti yẹ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ gidi lẹ́nu iṣẹ́ wọn bí ètò ìdìbò ṣe ń súnmọ́lé yìí. That's why I said we are Ogun State. This is where we create those benchmark, those standards for good governance, best practices, which is what our forebears left for us. And for us, we should just, once we continue in that what I call indelible mark in the sands of time that our forebears left to us, we know that we will always be in tune and in line with all of those areas and issues that ICPC will always want to monitor, will always want to ensure that, oh yes, this state or this government, they are truly spot on. They are running the government by the rules, and that they should be examples to others. Síwájú nínú ọ̀rọ̀ aṣojú alága àjọ ICPC nílẹ̀ yìí, ọ̀jọ̀gbọ́n Olúàìná ó ṣàlàyé wípé àfojúsùn àbẹ̀wò ikọ̀ àjọ yìí sí gómìnà ni láti dá ọ́fíìsì wọn tuntun sílẹ̀ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ṣe ní ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó kí ilẹ̀ káàárọ̀ oòjíire náà lè jẹ àǹfààní àjọ yìí kí ìpínlẹ̀ Ògùn náà sì lè ní aṣojú tó yẹ nínú àjọ náà. Lẹ́yìn náà ni ọ̀jọ̀gbọ́n Olúàìná wá gbé ìwé ìbéèrè àwọn nǹkan tí wọ́n ń fẹ́ kí gómìnà ṣe fún wọn lé gómìnà Amósùn lọ́wọ́. Lẹ́yìn
èyí wá ni gómìnà wa mú àwọn ikọ̀ náà káàkiri àwọn agbègbè kan tí ìjọba ti ń ṣe àwọn iṣẹ́ àkànṣe kan nílùú Abẹ́òkúta. Lára àwọn iṣẹ́ àkànṣe tí ikọ̀ náà ṣàbẹ̀wò sí ni ilé-ìwé ìgbàlódé tó wà ní agbègbè Kọ́bápẹ́ nílùú Abẹ́òkúta. ẹni tí da kíní lókè òun lè máa mọ̀. Iṣẹ́ kíkọ́ ilé ìgbé fún àwọn òṣìṣẹ́ ní Ládẹrin èyí tí wọ́n ń pè ní Mission 1 Estate. Àti iṣẹ́ àkànṣe kíkọ́ ilé ìgbé ní Orange Valley. Lẹ́yìn àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí, ẹni tí ó kó ikọ̀ àjọ ICPC náà sòdí, ọ̀jọ̀gbọ́n Olú Àìná wòye wípé àsìkò ti tó kí àwọn ọmọ ilẹ̀ yìí máa gbóríyìn fún àwọn aṣojú wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ dáradára. Gẹ́gẹ́ bí ó ṣe wí, àjọ ICPC ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀hónú sí àwọn ìjọba ìpínlẹ̀ gbà káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láì yọ ìpínlẹ̀ Ògùn sílẹ̀. Àmọ́ gbogbo àwọn iṣẹ́ ribiribi tí ikọ̀ yìí fojú ara rẹ̀ rí yìí ń ṣàfihàn wípé lóòótọ́ àti lódodo ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣiṣẹ́ farasin lù. And I am very happy that I have the opportunity to come and see things for myself. Of course, yes, I would say this is quality service. Gómìnà Ìbíkúnlé Amósùn náà tún ṣàlàyé wípé àfojúsùn mímú ikọ̀ yìí káàkiri àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ni láti jẹ́ kí wọ́n rí bí ìjọba yìí ṣe ń jíṣẹ́ tí àwọn èèyàn ìpínlẹ̀ yìí gbélé lọ́wọ́. Gómìnà tún sọ̀rọ̀ síwájú lórí àbẹ̀wò wọn. For me, what you see is what you get. We've been given an assignment to do by the good people of Ogun State, and we must not just do it, we must be seen to be doing it well. And that is what we have been doing. For me, if you don't have anything to hide, yes, you should be at ease with any of the law enforcement agency or agencies like ICPC, AFCC, Code of Conduct, and the like. And for me, I'm even saying that I think things like this is even good for them to see, because we are in the season where people will just write frivolous things. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.